tó èmi ò fojú dọba tó. Adékúnlé n ò ní ṣèdọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtọ́mọ ọba kọ́ bí ìtọ́mọ ọba kọ́ n ò ní ṣèdọ̀bálẹ̀ fẹ́ni tí mo jù lọ bí ìtọ́mọ ọba kọ́. Adékúnlé kí ló ń bí wọn nínú kí ló ń bí wọn nínú ìgbà tó ń káàkiri tó ń lóru wọn kí ló ń bí wọn nínú. Adékúnlé ọba olóyè méjì pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. CON Commander of Nigers lóye tí President Buhari fi wá jẹ ooo. Lásìkò Tinubu ni ó president legendary king of icon of our time lóye tuntun tí Tinubu fi wọ́n jẹ ọba wa bẹ́ẹ̀ kábíyèsí mi ti mi àgbàlẹ̀ náwó fún mi ọba. Adékúnlé ọba aládé ọba tí gbogbo ọba ń fọlá ẹ̀ tọrọ ni. Babalákẹ́lẹ́ gbẹ̀dẹ̀bẹ̀ ọba olóhùn lásọdẹ. Ọmọ onígbọ́ oníwìn ìbá ọba. Gbogbo èrò tó lọ́lẹ́ òun ẹ̀ parìdà. Kò sẹ́ni tó rẹwà nílé òun bẹ́ẹ̀ ni kábíyèsí ọba náwó. Ọmọ ajílẹ̀ lẹ́sàn-án mi ọmọ ajífọ̀dọ̀ gbogbo dára bí ẹgbẹ́ ìgbà ọgbà. Ṣé ń bá mi tọ́jú olórí Olúwaṣeyì Àbẹ̀bí Adé Suwiti. Aya tó ń dàmọ̀ kámọ́ lọ́rùn lójoojúmọ́ Àbẹ̀bí ayaba. Ọmọ nífẹ̀ẹ́ àbúrẹ́ o, ọmọ adájọ́ owó rẹ̀ mọ́ múramúra. Kíra àgbà òní ló jọ, Adékúnlé mọ̀ ká máa ìbá ọba. Àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. Àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. Ọkọ olórí Fátímọ́tà mi Àbákẹ́ Adéọlá ẹ tọ́jú kábíyèsí ọba wa. Múnírù mi Làwálì mi àwọn kábíyèsí ọlọ́fà mi. Ṣé ń bá mi tọ́jú Wájírà Sàkì ọlá ń bí wọn nínú. Ẹ̀sán Abíọ́lá kábíyèsí ọba onílé gbòmí náwó ọba. Mákàmáà tó gbójúlé Àjàó àtó fẹ̀yìntì. Akọ́fẹ́ tí mọ́tà mi àná ìgbàláyé lójúbọ ròkè ọṣẹ Àmọ̀bí torí olórí Fátímọ́tà àmọ́bàgò àmì Àmọ̀bí náwó ọmọ bàbá ṣẹ́ẹ̀kì ìta tó dá ṣẹ́ẹ̀kì lówó lọ́wọ́ bẹ́ẹ̀ lọ tó bá náwó ọtún bá náwó mọ̀kámà wẹ̀yìn yẹ̀ wò kó wọ́n tún bá àgbà kí Àmọ̀bí ọkọ̀ Àṣàkẹ́ Múyìbátù ayaba náà máa wò lẹ́wọ́ olórí náà ọba kọ́mọ́lẹ̀ lálejò nítorí olórí yọba àlùlọ́wà tàlùjọ́ kọ́mọ́lẹ̀ lálẹ́ instrumentalist barabalẹ̀. Olórí yọba wọn náwó kọ́ kẹ́kẹ́ Àyàndé rojú.
olùwà tó ṣe yìí Àbẹ̀bí ayaba. olówó bá máa fi ikú yàwá olórí láàfin ọba. kábíyèsí máa wọlé bá ti ní àgbálẹ̀ o. sẹ́ẹ̀bàdà ni wọ́n lù fún. kábíyèsí tí ń bá ń bẹ l'Amẹ́ríkà tí ń bá rí ní street. ní ilé tètè mọ̀ pé kábíyèsí ni tìmí àgbálẹ̀. torí pé ojoojúmọ́ lọ bá ń fit sí. wọ́n dàbí ọmọ 35 years. tìmí àgbálẹ̀. bàbá àbèjì ọkọ mọ̀mọ́ bèjì. tìmí àgbálẹ̀ ọlọ́fà iná kéré-jú ìlú yẹn. tìmí àgbálẹ̀ ọlọ́fà iná. kábíyèsí Adésọlá Làwálì. akọ lórí Àìṣàtù wakọ lórí Sùlíyàtù. tìmí àgbálẹ̀ odidi alukuriyan. kábíyèsí ọba wa tìmí àgbálẹ̀. ẹgbẹ́ mi tọ́jú Ọ̀túnba Olúpọ̀nà wọn bá ní. tìmí àgbálẹ̀ kílẹ̀ ń fọ́ ọba pé ọba ọba láṣẹ ọba. Olúkọ̀nà kílẹ̀ ń fọ́ ọba pé ọba ọba láṣẹ ọba. ọba sọba láyé. ọba ọba láṣẹ ọba. kábíyèsí Abdulrafiu náwó mi. ọba ọba láṣẹ ọba. ẹ̀yin méjèèjì lẹ́mọ́ ní kò yí ẹ̀sán kó máa lo bẹ́ẹ̀. kó máa lo bẹ́ẹ̀. mo ní kò yí ẹ̀sán ọmọ àbí pẹlẹmọ lójú tógun. Ìkòyí máa tẹ̀tí orí kúsá. ó ní kò yí tó bá tó fà lẹ́yìn ojú ló ṣe. kábíyèsí ọba aládélé jẹ́ ọmọ jagunjagun nínú ilẹ̀ Yorùbá. ìran Oníkòyí ò pé méjì láyéláyé. Oníkòyí láti lẹ́yìn tó fi délù Kútọ́nù tó fi délù Tógò tó fi wọ̀lú Ghana. Oníkòyí kọ́ náà ní o. ọmọ Oníkòyí mo kọ́ bá mo gbà fún ẹ o. ọmọ Oníkòyí ìyọ̀bí ńlẹ́lu ìyọ̀bí ńlẹ́lu ọmọ balẹ̀jú mọ́tò. Oníkòyí máa tọ́ fọlẹ́ ọmọ àgọ́rí ẹ̀sìn kúkọ́ 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 àwọn sìmíyù. kábíyèsí ọba wà olókùrò Oníkòyí tọ́ba lẹ́yìn ojú ló ṣe. combination ni ẹ máa bá lọ o. Adékúnlé mọ́kàmọ́ náwó lórí tìmí àgbálẹ̀. olórí Olúwa ló ṣe mí bẹ́ẹ̀ni. ẹyin mẹ́nu gún àmọ́ ní adé. Àbẹ̀bí ó ń gbọ́dọ̀ kọ́ ó ń gbọ́ tẹ̀mí. Rashidi ó mẹ́lẹ́ kọ̀ọ̀kan ní ònú ìlọ́wọ́ méjì ó ń gbọ́dọ̀ kọ́ ọ̀yọ́ kábíyèsí ọba Adékúnlé tìmí àgbálẹ̀ ọlọ́ọ̀fà ló ń kọ́. máa bá mi tọ́jú Ibrahim mi Adékúnlé Ahmed ọba wa lélùdé o. Àbẹ̀bí adé òwò jèrè ọkọ. Àbẹ̀bí òwò àjèrè ọkọ.
oníkú ní rèwerèwe bá mi sàmì àdúrà. Àbẹ̀bí o ó jèrè ọkọ. Àyàn tó pẹ́ máa fi ìlú ẹ sọ̀rọ̀ kémi náà ń wo mọ̀. Àbẹ̀bí o ó jèrè ọkọ. Olúwaṣeyì aya ọba Adékúnlé aya ọba Adékúnlé. Aya ọba Adékúnlé o aya ọba Adékúnlé. mo kí gbogbo Kúta United Front mo ń bọ̀ wá torí ọlọ́wọ́n ọba aya ọba Adékúnlé aya ọba Adékúnlé. Àbẹ̀bí ló ń sanwó ẹ̀. Aya ọba Adékúnlé. Wọ́n ná gbogbo Kúta United Front. Aya ọba Adékúnlé. Aya ọba Adékúnlé o. Aya ọba Adékúnlé. Aya ọba Adékúnlé o. Aya ọba Adékúnlé. Gbogbo Kúta United Front ni gbogbo wọn jálábẹ́. Gbogbo Kúta United Front ni gbogbo wọn jálábẹ́. Wọ́n náwó lórí bátì wọ́n ta o gbogbo wọn jálábẹ́. Dr. Adéọlá Ògúnrin mi gbogbo wọn jálábẹ́. Vice lẹ́gbẹ̀ẹ́ mọ̀ bá lọ. Gbogbo wọn jálábẹ́. Gbogbo Kúta United Club wọ́n gbà yìí. Wọ́n náwó tó lórí mi Àbẹ̀bí mi. Adé ò tí mo wọlé bá mi Mọ̀ṣúdì. Wọ́n náwó United Club gbogbo Kúta lápapọ̀. Ọba mọ́pẹ́lá àwọ̀jẹ̀ dókítọ̀ ẹ bá mi káwọn abóhùnrin o. Ó mele owó mele pẹ̀lú instrumentalist iṣẹ́ ìyá o. Adéòtí ṣé ìtọ́jú ọtún bá ọmọ ọ̀la àtẹ̀jọ́ tó ń bẹ l'Amẹ́ríkà. Ọlọ́wọ́n bá jẹ́ kó bá dùn wá sílé. Ṣé wọláwù yá símú kamilẹ̀ nọ́ọ̀sì? Láàtà àbùdáraka wà láńdásá wà láhàwùlà wọlé àkùwọ̀tà ilẹ̀ abilá ilẹ̀ alíhùlẹ̀ àzírí. Ajímọ̀ṣúdì o, Adéòtí mi. Ọlọ́run ló ní kórí bẹ́ẹ̀. Kò wá látọwọ́ ẹnìkan látọwọ́ Ọlọ́run wọn bá ní. Kò wá látọwọ́ ẹnìkan Ọlọ́run wọn bá ní. Tó bá ń bẹ láyé tó bá ń bẹ láyé tán bá ti dẹ́mi lógójó kílẹ̀ fẹ́ ṣe sí. Èèyàn tó ń rè kó tí orí mọ́tò kò mọ ohun tọ́lá fi ṣe. Olórí máa wọlé o Àbẹ̀bí Adé. Olórí máa wọlé ayaba. Olúwa tó ṣe yìí ni Àbẹ̀bí o. Ẹ bá ń tọ́jú Ọ̀túnba Kọ́lá Gàdábì láì yọnu sí. Ẹ tọ́jú Ọ̀túnba Kọ́lá Gàdábì. Kábíyèsí ọba ó ní kí irun àgùnbẹ̀ ń kọ́. Olórí Olúwa tó ṣe yìí Pretty Lady yáyá rẹ̀ ìjọmọ̀kọ́ tọ́jú. Olórí tó ń gbọ́jẹ fọ́kọ̀ lásìkò ó ń gbómi fọ́kọ̀ lásìkò ó ń ṣẹ̀tọ́ ẹ̀ lásìkò
ọlọ́run ló bá ẹ ṣe ọba lọ́run ló bá ẹ ṣe o dàbí mọ̀ kámà kábíyèsí ẹ. olórí ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ olórí àbí owó àbẹ̀bí ọmọ àyà icon àyà con kábíyèsí ọba àmàkàmà Adékúnlé Dr. Ahmed Oyèlúdé tó ń jẹ́ mọ́ kámọ̀ ọba àbá ẹ̀wọ̀n ọba yìí. Kọ́lá Gàdáfì máa wọlé máa rọra. Ọ̀túnba máa wọlé ìrédè Gàdáfì máa wọlé máa rọra. Gàdáfì yàn lẹ́ẹ̀mejì ìjòyè lọ́dún kan so. Ó ní láti jẹ́ni tó ń ṣeré, ó ní láti jẹ́ni tó ń ṣe dáadáa nílẹ̀ sọ́kẹ́ńkẹ́mù. Kábíyèsí ọba àmàkàmà Adékúnlé. Kábíyèsí ń fọwọ́ ṣeun rere, ó ń fi wá ṣeun rere. Adékúnlé mi mọ̀ ká mọ̀ Oyèlúdé ọba ni. Ẹ bá ń tọ́jú Àgbàkin Olúpọ̀nà àwọn kábíyèsí ọba. Àwọn kábíyèsí ọba. Bàǹtọ́dù yẹyẹ lọ́wọ́ olórí bá ti mọ́ta mi Adéọlá yà omele owó omele kó máa rọ́jù omele. Báyìí bèbí mi bá ti mọ́ta bọ́kẹ́ Adéọlá bèbí ọmọ gbàyàrá mi wọ́n máa pè ọmọ gbàláyé wọ́n máa pè lọ́sọ̀gbọ̀ òròkì o. Ṣèbọ̀ máa kún ọlọ́run oníjẹ òtẹ́. Àbúrò tí ẹ ń ṣe ń ṣí Tẹ̀sílímì. Ìgbàláyé bíbí rẹ̀ ìbá ẹni mo ṣe. Lọ́sọ̀gbọ̀ òròkì lọ́wọ́. Àbúrò Abíọ́dún Káyọ̀dé o. Ìgbàláyé. Abidini ọmọ Káyọ̀dé káwọn Ìgbàláyé. Yèyé Olúwa fún gbogbo kùtà lápapọ̀. Olórí Olúwa ṣe ìyá rẹ̀ Àbẹ̀bí kọ́nà. Ọmọ wọn nífẹ̀ẹ́ Àkúrẹ́. Adádé owó ẹ̀mọ́ ìlú ti tọ́jú ajá. Kábíyèsí Ọ̀ọ̀ni nílé Ifẹ̀ ọba ni. Kábíyèsí ìbàbá Fàrídà ọmọ Àlàkẹ́. Bàbá Fáyísà Adédàpọ̀ ọmọ wa. Bàbá Ìṣàtù ẹ̀yìn Adé. Bàbá Jafar Abísọ́yè ọmọ Àlàbí Adé. Bàbá Kàrímọ́ Tádé ní káwọ́. Bàbá Fàd ọmọ wa dé tó kún bọ̀mí àkọ́fẹ́. Àwọn ọmọ náà dàgbà wá lóye bàbá wọn. Bàbá Fárúkù Adéyẹmí. Bàbá Káírátù Adékúnbí Àdùnní ọmọ náà dàgbà ní láàrin. Adélùdé omi mọ́ ọkà mọ́ wọn bá ní.
Oyèlúdé ní mọ́kàmọ́ ọba kábíyèsí ọba aláàfin ọlọ́pọ̀ ẹwà oyè. Kábíyèsí ọba olóyè tó pọ̀ kábíyèsí ọba ọba ni.